A kú dédé àsìkò yìí, yóò tù wá lára láṣẹ Elédùà. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà lóníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ tó ń bẹ nínú ìròyìn wa fún ti tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sí omi mu. À ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun máa ló sọ̀rọ̀ ìwúrí àti oríyìn èyí tó gbé fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers tó jẹ́ alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Àbújá lọ́wọ́ yìí, ọ̀gbẹ́ni Nyesom Wike, pẹ̀lú bó ṣe ń sàmì ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tó lé ní ọ̀kan lọ́dún sí lórílẹ̀ alààyè tí í ṣe ọdún méjìdín ní ọgọ́ta 58 years. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire àti fún ti ayẹyẹ ọjọ́ ìbí náà èyí tí Nyesom Wike pè ó tí í ṣe nínú ọjọ́ kẹtàlá oṣù kejìlá ọdọọdún ní ayẹyẹ ọjọ́ ìbí Wike ló máa ń wáyé. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu ti sọ̀rọ̀ ìwúrí wípé lára àwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò nínú àwọn tí ń bẹ ní abẹ́ ètò ìṣèjọba àwọn tó sì ṣiṣẹ́ náà bó ti tọ́ àti bó ti yẹ tí iṣẹ́ rẹ̀ tó fi ara hàn, òun náà ni Nyesom Wike jẹ́ o, èyí tí ṣe alákòóso olúlu ilẹ̀ yìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àyípadà rere ló ti mú bá ìlú Àbújá àti agbègbè rẹ̀, léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń gbé oríyìn fún ètò ìṣèjọba àwọn látara iṣẹ́ dáadáa àti akitiyan rẹ̀ nínú ètò ìṣèjọba òun. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire náà, ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ léyìí tí Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ ọ̀kan nínú àwọn olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú tó fi léde ṣe lálàyé wípé ààrẹ Tinubu darapọ̀ mọ́ ẹbí, ojúlùmọ̀, ọ̀rẹ́ àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ sí Nyesom Wike láti kí kú oríire wípé ó pé ọdún kan sí lórílẹ̀ alààyè. Ó wá gbà á ládùúrà fún Wike wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ayọ̀ òun àlàáfíà àti wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò máa tẹ̀síwájú sí ní ti dáadáa. Ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Orímisàn Ayédàtiwà màá ló ti ní ohun tí ń bẹ lóòkun àyà òun lásìkò yìí ní ọ̀nà tí wọn yóò gbà ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lè já ewé olúborí sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí nínú ètò ìbò ọdún 2027. Níbẹ̀ ni Lucky Ayédàtiwà ti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo ló ti ní òun náà gbà lérò wípé gbogbo ohun tí ń bẹ lọ́kàn òun yìí ló gbọdọ̀ jẹ́ ohun tó ń bẹ lọ́kàn gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo lápapọ̀ láti rí dájú wípé Tinubu já ewé olúborí sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí. Lucky Orímisàn Ayédàtiwà tó sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ẹtì ọjọ́ Jímọ̀ tí í ṣe ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí níbi ìpàdé ńlá kan èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú APC ṣe ní ìpínlẹ̀ Ondo, níbi tí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò òṣèlú àti ìṣèjọba rẹ̀ tí wọ́n ti péjú pésẹ̀ síbẹ̀ ló ti pè wọ́n sí àkíyèsí wípé gbogbo eré tí wọn yóò bá sá lásìkò yìí ó gbọdọ̀ jẹ́ eré èyí tí yóò jẹ́ kí ààrẹ Bọ́lá Tinubu já ewé olúborí sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí láìsí kọlùńkọ̀họ̀ nínú o. Bákan náà, gbogbo ọ̀nà tí wọn yóò bá gbà láti ìletò sí ìletò, ìlú sí ìlú, woro sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀, níbi tí wọ́n ti máa kéde ìgbàlà, ìyìn rere iṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu sí etí gbọ́ àwọn ènìyàn tó ń ṣe olùgbé ìpínlẹ̀ Ondo, ẹni kí wọ́n bẹ̀rẹ̀ lásìkò yìí títí di ìgbà tí Ọlọ́run yóò fi sọ wípé ààrẹ Tinubu já ewé olúborí lọ́dún 2027. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwà tó sọ níbi ìpàdé èyí tó ṣe pẹ̀lú àwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ rẹ̀ nínú ọ̀sẹ̀ eléyìí tá a wà nínú rẹ̀ yìí. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, lẹ́yìn náà tó ti fìgbà kan jẹ́ alákòóso
fún ọ̀rọ̀ ìròyìn àti ìkànnì síra ẹni ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí lábẹ́ ètò ìṣèjọba olóògbé Muhammadu Buhari, Alhaji Lai Muhammed ló ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní àgàn ni àjọṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ló lè mú kí ètò ààbò ilẹ̀ yìí kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Lai Muhammed tó ní òun pe gbogbo ọmọ Nàìjíríà láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kó lè já àjàbọ́ kí orílẹ̀-èdè Nàìjíríà lè bọ́ kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí èyí tó ń fi orílẹ̀-èdè Nàìjíríà làkàlàkà bí ogun abẹ́lé. Gẹ́gẹ́ bí Lai Muhammed ti sọ̀rọ̀ náà níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ gíga fáfitì Achievers University tó wà nílùú Ọ̀wọ̀ èyí tí ṣe ẹlẹ́kẹ̀ẹ́dógún irú ẹ̀ tí ó wáyé ní ọjọ́ Jímọ̀ ọdún àti oṣù tá a wà nínú rẹ̀ yìí. Níbẹ̀ ló ti ké sí gbogbo ọmọ Nàìjíríà tó fi mọ́ àwọn ọ̀dọ́ langba èyí tí wọ́n ní ọgbọ́n òye àti ẹ̀bùn lórí gbogbo ọ̀nà tí wọ́n lè gbà tí orílẹ̀-èdè Nàìjíríà yóò fi bọ́ kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí èyí tó ń da ilẹ̀ yìí láàmú. Lai Muhammed ní adìyẹ Bọ́lá Ahmed Tinubu ń làágùn ṣùgbọ́n ìyẹ́ tí ń bẹ nínú ara rẹ̀ ni ò já mọ́ o. Lai Muhammed tó mú àpèjúwe ọ̀rọ̀ kan wá wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ irú ìgbóná àti eruku èyí tí ẹni tó ń bẹ nínú yàrá ilé ìdáná tó ń fojú wì síwájú kí ó tó di wípé oúnjẹ ọ̀hún ó di jíjẹ o. Ó ní tí ẹ bá rẹ́ni tí ń bẹ nínú ilé ìdáná tí ń làágùn bọ̀ṣọ̀ ó lè má bá wí ẹ má bu ẹ sì má bàjà. Ìṣòro ìgbóná iná tí ń dá tí ń là kọjá ní mu tí fi làágùn. Ó ní bí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu ti rí rèé àti gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ipò agbára. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ni wọ́n ń dojúkọ ni wọ́n ń dàyàdé ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ò mọ̀ wípé adìyẹ ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ńláàgùn ìyẹ́ tí ń bẹ ní ara rẹ̀ ni ò já mọ̀. Lákòótán nínú ọ̀rọ̀ Lai Muhammed ó rọ gbogbo ọmọ Nàìjíríà láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè já àjàbọ́ kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí kí ètò ààbò ilẹ̀ yìí kó lè fẹsẹ̀ méjèèjì dúró nílẹ̀ dáadáa láìsí wàhálà kankan. Àwọn ọ̀gbẹ́ni méjì kan mà ni wọ́n ti ní kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà àtúnṣe báyìí fún ẹ̀sùn wípé wọ́n jí màálù tó ń lọ bíi mílíọ̀nù 26 mílíọ̀nù náírà níye màálù tí wọ́n jí nígbà tí wọ́n gbé sórí òṣùwọ̀n owó. Ilé-ẹjọ́ májísírèètì kan èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ògùn ló fi àwọn ọ̀gbẹ́ni olè abojúwòǹkòwòǹkò méjèèjì ọ̀hún sínú ọgbà àhámọ́ Aliyu Umar eléyìí tí í ṣe ọ̀kan nínú wọn àti ẹnìkejì rẹ̀ Yusuf Ibrahim tí àwọn méjèèjì Aliyu eléyìí tí jẹ́ ẹni 20 ọdún àti Ibrahim tóun jẹ́ ẹni ọdún 26. Àwọn wọ̀nyí ni wọ́n ní wọ́n ṣiṣẹ́ láabi náà ní ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí nínú agbo màálù kan èyí tí wọ́n fi ń ṣohun ọ̀sìn abẹ̀mí ní agbègbè ìpínlẹ̀ Ògùn nílùú Ìjẹ̀bú Òde lọ́ní nǹkan bíi aago 4:30 ìdájí ńlá wọn níṣẹ́ ibi ya wọnú agbo màálù náà tí wọ́n sì dà wọ́n jáde lọ́pọ̀ yanturu síwájú kó tó di pọ̀ ọwọ́ pálábá wọn ó ségi sọ́wọ́ àwọn agbófinró. Wàyí adájọ́ ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde eyín arábìnrin Ìbùkún Ọ̀rẹ́kọ̀yà èyí tó korò ojú sí ìwà tí Aliyu àti Ibrahim tí wọ́n wù yìí pẹ̀lú ẹ̀rí máa jẹ́mi nìṣó tó fi hàn wípé lótìtọ́ lódodo ni wọ́n hùwà àdigunjalè náà wípé kí wọ́n lọ fi wọ́n pamọ́ sínú ọgbà àhámọ́ títí di ọjọ́ 25 oṣù kejì ọdún 2026 nígbà tí wọ́n máa tún ẹjọ́ wọn gbé dìde dúró kó tó di wípé wọn yóò mọ inú kòkò tí wọ́n da ọ̀run lá sí lórí ọ̀rọ̀ wọn. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn olórin tàkasùfé ọmọ ilẹ̀ wa Nàìjíríà Ayọ̀dèjì Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Wizkid òun mà ló ti ní ọ̀kan nínú àwọn akẹgbẹ́ òun Ọlọ́ládé Ahmed Àṣàkẹ́ ni ó kọrin lọ́jọ́ ìgbéyàwó òun. Wizkid èyí tó sọ ọ̀rọ̀ náà lórí ètò kan èyí tó pa òun pẹ̀lú Wizkid àti DJ Tunes tó pa wọ́n pọ̀ níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀ tó ní
Wizkid eléyìí tó sọ ọ̀rọ̀ wípé Àṣàkẹ́ ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n tún gba tòun gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olórin tàkasùfé ní Nàìjíríà àti ní àgbáńlá ayé o, látàrí orin kan eléyìí tí wọ́n jọ kọ tí wọ́n pe àkọlé orin náà ní Ọmọpẹ́. Ó ní láti ìgbà tóun pẹ̀lú Àṣàkẹ́ ti kọrin yìí, Wizkid ní olólùfẹ́ olórin Àṣàkẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba ti tòun. Nípa ìdí èyí, Wizkid ní lọ́jọ́ ìgbéyàwó òun láìsí tàbí ṣùgbọ́n ó ní Àṣàkẹ́ pẹ̀lú àwọn olórin tí yóò kọrin níbẹ̀, pàápàá jù orin tí wọ́n jọ kọ pọ̀ Ọmọpẹ́ yìí, ó ní yóò kọ ńbẹ̀ tí gbogbo àwọn ènìyàn tí wọn yóò sì tún dunnú tí wọn yóò bá wọn jó bá wọn yọ̀ nínú ayẹyẹ àti ibi ìdùnnú ìgbéyàwó òun, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Wizkid tó fi léde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní, títí dìgbà tẹ́tù máa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti bá wa pàdé lórí ìròyìn fẹlifẹli. Bí ẹ ti ń wò wáyé, ẹ dákun ẹ bá wa share, ẹ like, kẹ́ sì fi kọ́mẹ̀ntì yín síbẹ̀, kẹ́ sì rí dájú pé ẹ follow péèjì eléyìí tí ẹ ti ń wò wáyé. Bí ẹ ti ń ṣe èyí, Ọlọ́run yóò máa tẹ̀lé ẹ̀yin náà, kò ní gbàgbé yín o. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.